tán láti fún àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àròlé ànábì sallallahu alaihi wasallam mẹ́rẹ̀ rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam kò ní gbé ẹ̀bi, kò ní gbé fálárì, kò ní gbé àrí fún ẹlẹ́bi. Ẹ̀kọ́ kan tá a ti fi kọ́ wa ra wá ń bẹ̀rẹ̀ tá a fi kọ́ra wa náà ni pé Fatima bintu Rasul bó ṣe wà yẹn ó jẹ́ ọmọ ànábì sallallahu alaihi wasallam. Ní ìjọ kan wọ́n ní kan nú àwọn ọmọ ẹni tó gbajúgbajà nílùú Mẹ́kà ó ṣe kíni ó jalè. Wọ́n sì ti wá gbófin òfin tí wọ́n gbé dìde fún náà ní pé kíni òun náà ní pé kí wọ́n gé ọwọ́ rẹ̀. Wọ́n wá gbé tánàbí nífẹ̀ẹ́ sí wọ́n gbé dìde. Wọ́n ní kó lọ bá ànábì kó lọ bá wọn ṣèpẹ̀ fánàbí pé dákun ipá tá ń pa ọ̀gbẹ̀rì àgbọ̀dọ̀ pọ̀ máa wọ bẹ́ẹ̀. Ọmọ ẹni tó ní fọ̀nlẹ̀ láyà níbí àwọn tí wọ́n gbẹ́sìn dúró lélẹ́yìí àwọn tí wọ́n jẹ́ sí ọba àgẹ́ lélẹ́yìí. Dákun bá wa bí ànábì ọmọ gbé òfin dìde lórí ẹni yẹn. Wọ́n nígbà tí arákùnrin dé ọ̀dọ̀ ànábì tó sọ̀rọ̀ yìí tán wọ́n ní ànábì sallallahu alaihi wasallam inú dẹ̀ bí ojú ẹ̀ sí ìpinnu ojú ẹ̀ pọ́n. Ní ya Usama akẹ́sùwà ha àdémi òdúdìlà sọ fẹ́ máa sì pẹ̀ fún nǹkan náà pẹ̀ tí Ọlọ́run bá ti sọ pé bá sì máa ṣe lélẹ̀. Ànábì ni wàhálà ọ̀ká ànẹ́t Fatima tó ṣàrọ̀ kọ́tì látọ̀tọ̀ tó yàdá ha tó bá ṣe Fatima ọmọ ànábì òun iná jalè òun kì ọwọ́ ẹ̀ ní tí wọ́n ń pè déédéé ni kí nǹkan kàn wá ká lè sòdodo ká má sọ tó ń pè pé bẹ́yà torí pé personality tàbí ká má wà sentimental. Ká bá ti jẹ́ olórí bẹ́ẹ̀ dẹ̀ á bẹ á máa wà nínú kíni nínú ògbòjì Ọlọ́run bá lè kí ọlá níjọ́ ògbòjì àgbà ọ̀nà. Ẹni ẹ̀kejì òun náà ni wàṣáàbù nàṣáàhá fi ibadatillah. Òun náà ni ọmọ kékeré kan bó ṣe ń dàgbà ó ń jẹun ni ó ń rákòrò ni ó ń dìde ni ó ń dàgbà ni ó ń kẹ́kọ̀ọ́ ni ó sì wà gbọ́n ó dìde nígbà tí ó gbọ́njú sí tí ó dàgbà sí inú ẹ̀sìn Islam náà ló gbọ́njú sí. Àwọn àfáà wọ́n ní in tó ń túmọ̀ sí ni wípé ó dàgbà sínú kíni sínú ẹ̀sìn kò sí ẹbọ wọn ò ṣẹbọ fún un. Ẹjẹ́ àtúngbọ́ kò sí ẹbọ bákan náà wọn ò ṣẹbọ fún un. Torí wípé àwọn ọmọ kékeré tí wọ́n ń dàgbà wọ́n máa ń ṣẹbọ fún mi nígbà mi torí pé àwọn bàbá wọn àti ìyá wọn wọ́n jẹ́ ní kíni wọ́n jẹ́ ní tí aláìmọ̀kan. Àwọn òbí rí okó bá wọn bá sín gbẹ́rẹ́ wọ́n à gbé kúdè sí lọ́rùn ẹ̀rọ ọmọ mi lé ní wọ́n sùn kankan kọ́rùn rẹ̀ ni wọ́n ní bó ṣe wà yẹn wọ́n ní nígbà bá tó pọ̀ ọmọ ọdún méje àbọ̀ ọmọ ọdún mẹ́rin káwọn tó yọ lọ́rùn ẹ̀. Irú àwọn tá à ń sọ ìwọ̀n ṣe bẹ́ẹ̀ fún wọn. Wọ́n à lọ gbé wọn lọ ibìkan wọ́n lọ mọ ìyẹ̀wò bọ́jọ́ ọ̀lọ́ àrẹ ó sì rí. Ọmọ kékeré ni inú Quran nínú ẹ̀sìn inú súnà Ànábì sallallahu alaihi wasallam náà ló dìde sí ibẹ̀ náà ló lajú sí ibẹ̀ náà ló dàgbà sí ibẹ̀ náà ni ó ti wá gbọ́n. Tá a bá rírú ọmọ bẹ́ẹ̀ tá a rírú èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé wà ṣáàbù nà sáà fi ìbàdàn nígbà tó dọ̀dọ̀ láti ìpìlẹ̀ rẹ̀ tá a bá wò gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú tó tako ẹ̀sìn kò sínú rẹ̀ bó ti wulẹ̀ ọmọ. Wọ́n ní yóò mọ̀ ṣe kíni òun náà wà nínú àwọn tí Ọlọ́run bá lékè ọlá tí Ọlọ́run bá lékè ọlá tí yóò fi sínú inú ìbòjì rẹ̀ tó bá dijọ́ ìgbéra ká mọ̀. Ẹni kẹta torí àsìkò arọ́jùlù qalbuhu mu'allaqu fil masjid. Òun náà ni arákùnrin kan tó jẹ́ pé ọkàn rẹ̀ wọ́n ti sún sínú mọ́sálásí wọ́n yọ ọkàn rẹ̀ lọ kọ́ sínú mọ́sálásí o. Ṣùgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam náà ni pé ọkàn rẹ̀ ní gbogbo ìgbà òun náà ni máa wà ní mosque. Ẹ̀rí gbà bá wa sàdísì tán máa padà ṣàlàyé àwọn obìnrin ọmọ wò pé wàrọ́jùlù ni mò ń sọ wàrọ́jùlù ni mò ń sọ ṣé kọ̀ọ̀kan obìnrin ni á padà ṣàlàyé rẹ̀. Bẹ́ẹ̀ náà ni arákùnrin kan tó jẹ́ pé wọ́n fi ọkàn rẹ̀ wọ́n ti so kọ́ sí inú mọ́sálásí. Ìtumọ̀ rẹ̀ náà ni pé tó bá ti kírun kan yóò ti máa retí ìrun kejì. Tó bá ti kí subuhi tán ọkàn rẹ̀ ó ti máa wà pé bóun ló ṣe fẹ́ pàdé zuri. Tó bá ti kí zuri tán ọkàn rẹ̀ ò tún ní lọ bí kankan yóò máa wò pé bóun ló ṣe fẹ́ pàdé asì bóun ló ṣe fẹ́ kásírì. Ọkàn rẹ̀ ó máa wà kò ní jẹ́ nǹkan kó kọ́ ìrújú bóun láti lọ síkíní inú mọ́sálásí lásìkò oorun tàbí kó jẹ́ pé lásìkò tí èsì àsìkò oorun gan in tí máa ń rò náà ni pé bóun lòun ṣe fẹ́ lọ mọ́sálásí. Yóò pa ogun tó ń ṣe tì
lásìkò tí ìrun bá tó yóò lọ kírun ọlọ ọkàn rẹ̀ máa wà ní mọ́sálásí ni lásìkò òun ò ní gbé kíni kò ní gbé sẹ́ǹsì rẹ̀ tí ń ṣe bákan náà kò ní gbé àìrojú rẹ̀ kò ní gbé débi wípé kò ní máa ṣe kíni kò ní máa lọ mọ́sálásí lásìkò tó yẹ kó kírun wà rajulun qalbuhu mu'allaqun fil masjidi ọkùnrin kan tí wọ́n ti mú ọkàn rẹ̀ tí wọ́n ti gbà sí mọ́sálásí wọ́n ti kàn pa lásìkò ìgbà tí wọ́n bá ti ń tó tàbí òrèkóòrè tó bá wà nílé rẹ̀ gan ibi tọ́kàn rẹ̀ ọmọ wà òun náà ní kíni òun náà ní inú mọ́sálásí ẹlòmíì òun náà ní àwọn arákùnrin méjì kan warajulani tahabba lillahi wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí tọ́lọ́ kìí sórí àbòsí wàjítàmà àlẹ́ yìí wọ́n sì bára wọn ṣe nítorí Ọlọ́run ọba náà ni àwọn àfọ àwọn jẹ́ yọ pé àwọn èèyàn méjì kan tí wọ́n bá jọ jọ́ rẹ̀ tí wọ́n jọ ń bára wọn sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni wọ́n bára wọn sọ̀rọ̀ ẹ̀sìn orí ọ̀rẹ́ rẹ ẹjọ́ fẹ́ràn ara yín ọwá ń ṣe tó lòdì sẹ́sìn ó pè sákèsí ni o nǹkan àkọ́kọ́ nìyẹn bákan náà ìtọ́jọ jẹ́ àlákọ̀ láàrin ara yín ìbájọ ẹni ṣepọ̀ tá ẹjọ́ ń ṣe nítorí pé ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín náà ni ẹ máa pera yín sákèsí wa ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal 'udwan ẹ ní máa jọ kóra yín jọ lórí àbòsí ẹ̀kọ́rọ̀ yín jọ ní ìbẹ̀rù Ọlọ́run àti ṣe dáadáa tá a bá ti jọ́rẹ̀ méjì tá a bá ti rí pé n tó ń ṣe kódà ó jẹ́ nǹkan tó ṣe tó ń jẹ́dì níyà wal mu'amalati á máa pera para sákèsí kéèyàn lọ́rẹ̀ kan ní ìsọ́yẹ́ pé àṣà lọ́jẹ́ ọmọ bú yẹn tiẹ̀ ni á máa pè sákèsí tó ń ṣe ọ̀dà o ànábì ò nífẹ̀ẹ́ sí ẹ̀sìn ò nífẹ̀ẹ́ sí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí á máa jọ kórajọ ká fẹ́ràn ara wa àwọn méjì kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn torí tọ́lọ́run wajtama alayhi wọ́n sì kórajọ lé lórí ṣùgbọ́n gbà fẹ́ túká náà fatafarraqa alayhi wọ́n jọ túká lórí ìmọ̀ jẹ́ tọ́lọ́run náà ni kìí ṣe lórí àbòsí kí ni wọ́n dẹ̀ ń pè lábòsí nígbà tí wọ́n bẹ àfáà kan léèrè pé kí ni wọ́n ń pè ní zulimu ma zulimu ma huwa zulimu kí ni wọ́n ń pè lábòsí ó ní an yurofa li akọ fakatamawu ó náà ní kéèyàn mú òdodo kó sì fọ́ ọ̀bùn mọ́lẹ̀ ọwá ń bọ̀rẹ̀ rẹ̀ sọ̀rẹ̀ ẹ sì jọ pera yín lọ́rẹ̀ ọwá rí tí ń ṣe tí ọ̀dọ̀ sì rí pé ń lọ sínú kẹ́ni wọ́n lọ ọ̀nà ó sì lè pè sákèésì àbòsí ní ẹ̀pẹ̀rú ẹ̀ torí bó ti mọ̀ pé òdodo ọmọ ìwò òsìfẹ́ kékeré ní ọ̀fẹ́ sọ ń pẹ̀ àbòsí ni àní súnmọ́ tó jábòsí tarípa àjọ kúnra wájọ àjọ wà lórí dáadáa lórí pé àjọ ń ṣe kíní tá a bá ṣe lè tá a fẹ́ràn ara wa torí tọ́lọ́run nígbà fẹ́ túká náà torí tọ́lọ́run ni ara téèyàn fi máa ń túká torí tọ́lọ́run téèyàn bá jọjọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ kéèyàn bọ́ ẹni téèyàn bá sọ̀rọ̀ kó bá sòótọ́ ọ̀rọ̀ kó wá gbẹ́rù gbẹ́rí pé ìtọ́ sọ́hun òdodo nílò tọ́ ṣùgbọ́n mi ò ní tẹ̀lé ọmọ kírun ẹ déédé mọ́ kírun èmi ń tèmi mi ò ní mọ́ kírun tèmi déédé ọ̀sá burúkú ká túká lórí àlámọ̀rí yẹn tí ọba ti gbọ́ tàbí ìletò ọ̀yà wa àríra wa mọ́ torí tọ́lọ́ ọba náà ni àjọ jẹra wa ní nǹkan kan látàrí wípé àṣàbòsí ara wa àwa méjèèjì á wà ní abẹ́ ìbòjì ọlọ́ọ̀ba ní ìjọ tí ò ní sí ìbòjì kankan àti ìbòjì ọlọ́ọ̀ba nìkan ẹni tó tẹ̀lé òun náà ni àrọ́jùlò òun náà ni arákùnrin kan dà àti ìmọ̀rọ̀tàn tí arábìnrin kan tó pè záàtà mansub wà wà jẹ̀mí arábìnrin rẹwà ó tó wá jẹ́ tí tó lówó lọ́wọ́ tó níyì láwùjọ ọwá ní kọ́ wá bóun ṣe sì náà arákùnrin wa ní òun ìní àkọ́fù lọ́wà èmi bẹ̀rù Ọlọ́run téèyàn bá lè ṣe léyìí lásìkò tí zina tó ti di tọ́rọ́ fọ́nkálé tó ti jẹ́ pé 5 náírà kan wọ́n rà téèyàn bá ṣe léyìí tó wá fi bẹ̀rù Ọlọ́run ọba látàrí wípé ó ṣe dáadáa ó fi bẹ̀rù Ọlọ́run ọba yóò fi ẹni ẹ̀ síbi abẹ́ bòjì rẹ̀ ní ìjọ tí ò ní sí bòjì kankan mọ́ iná Ọlọ́run bá kọ̀ fún wa ó lóun ò ní ṣe tó sì lọ opportunity àti ṣe òpònú èèyàn yóò sọ pé opportunity tí ọ̀dà òun ya lọ opportunity òun ọmọ ìgbà tí mi ò ní wá mọ́ tó bá jẹ́ lórí ẹ̀sìn tí ó ṣe ọ́ láǹfààní lórí tó jẹ́ halal kò sáburú mẹ́ ṣùgbọ́n lórí àhárọ́ọ̀mù kódà èèyàn jẹ̀yà yóò jẹ̀wé ya ẹni míì tí Ànábì sallallahu alaihi wasallam sọ nínú àdìsí òun náà ni wàrọ́jùlùm arákùnrin kan
tó jẹ́ pé tasọ́dakọ̀ bí sọ̀dakọ̀tìn ó ṣe sọ́dakọ̀ kan fàákfà àlè yìí ó wá fi sọ́dakọ̀ yẹn charity yẹn ó fi pamọ́ ata látàlámú simalu ma yunfiku yaminihi tó fi jẹ́ wípé in tí ọwọ́ ọ̀tún rẹ̀ ná ọwọ́ òsì rẹ̀ ọmọ. Ẹjá gbádìí sí dáadáa, ẹjá gbọ́rọ̀ dáadáa. Arákùnrin kan tó jẹ́ pé ó fẹ́ ṣe sàárà kan tàbí ó fẹ́ fún yẹn ní nǹkan kan, ó wá fi pamọ́ fàáfà àlè yìí, ó fi pamọ́ débi wípé òun ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ti ṣe sọ́dákọ̀ yìí. Ó wá débi wípé ó ṣe kí ni, ó wá tó fi jẹ́ pé ọwọ́ ọ̀tún rẹ̀ tó ná owó yìí kò jẹ́ kọ́wọ́ òsì rẹ̀ yọ mọ́. Inú ni pé àwọn tó jẹ́ pé wọ́n ṣe sí àrí mi níbi tí wọ́n fẹ́ ṣe kí ni, níbi tí wọ́n fẹ́ ná. Ọlọ́run bá pàwọ́ sákèsí lọ kọ̀ọ̀kan lọ ní àwọn tó jẹ́ pé wọn kì í ná owó tiwọn kí nítorí káwọn èèyàn lè rí wọn. A ti sọ̀rọ̀ kan fún wa ń bì tàbí dálẹ̀, kódà àwọn àfáà máa ń mú ìtàn yẹn wá tí wọ́n bá sọ àdísì yìí nínú tí wọ́n bá ń ṣe ìtúpalẹ̀ àdísì tí mo sọ, wọ́n máa ń mú ọ̀rọ̀ yẹn wá. A ti fi dára wa lẹ́kọ̀ọ́ náà lọ nígbà kan rí. Arákùnrin kan ànábì sọ̀tàn fún àwọn sàhábà mímọ̀ káànà kọ̀bùlákùn nínú àwọn tí wọ́n ti wá síwájú wa. Arákùnrin kan tó fẹ́ ṣe sọ́dákọ̀, wọ́n ló wá decide pé lọ́kàn òun ò fẹ́ kẹ́ni tí òun fẹ́ ṣe sọ́dákọ̀ gan fún ọmọ pé òun ló ṣe sọ́dákọ̀ fún. Ẹjẹ́ àwòrà wa lénìí kéèyàn ní 2 billion dání, ó wá sọ pé òun fẹ́ ná 500 million ní owó yẹn, ó fẹ́ fi ṣe sọ́dákọ̀. Kò ní ṣe ní ìfipamọ́ láíláí. Ẹ kọ́kọ́ ti máa gbọ́ advert lórí rédíò. One charity organization kìíní kankan wọ́n ti kọ́kọ́ lójú oṣù mẹ́ta, wọ́n fi kọ́kọ́ máa fi polówó náà, wọ́n ti bẹ̀rẹ̀ program wọ́n ti kọ́kọ́ dalẹ̀ rú. Wọ́n ní arákùnrin ta fẹ́ sọ̀rọ̀ yìí owó tó ní ó bù háyà ó pọ̀ gan. Ó wá ní owó yìí òun fẹ́ ná, òun ò sì ní jẹ́ kẹ́ni tó fẹ́ ná owó ìfún gan kó mọ̀. Ṣé ẹ mọ̀ pé ìyẹn ti gba sùúrù báyẹn téèyàn bá fẹ́ ṣe irú yẹn. Ewó ìsirè torí bó bá ṣe pọ̀ sí lọ́nà olówó àfẹ́ tó bá bẹ̀rù Ọlọ́run ló kù. Ara tí máa ń gún yẹn olówó wà. Inú fi jẹ́ pé ń bá nímọ̀ tó bẹ̀rù Ọlọ́run tó tún lówó wàláhì orí ayé àtọ̀run ó ti pé fún un. Ó lówó, ó nímọ̀, ó tún wá ní kíni, ó tún ní bẹ̀rù Ọlọ́run. Nǹkan mẹ́ta yẹn tó bá papọ̀ sọ́dọ̀ ẹnìkan ká kóńtì kú oríire láyé àtijọ́ gbìnà àkíyàmọ̀. Torí pé tẹ́ẹ̀ bá ti lówó tán gbà mí, owó máa ń gun àwọn èèyàn. Arákùnrin wa ní owó tó ń fẹ́ ná yìí, òun ò fẹ́ kí ẹni tó ń fẹ́ ná owó yẹn fún kó tiẹ̀ wá mọ̀. Kí ló wá fẹ́ ṣe? Alẹ́ lóru wọ́n lọ máa gbé owó fáwọn èèyàn, ó wá pín sọ́nà mẹ́ta. Wọ́n máa ń mú ìtàn wa níbi kíláàsù níyà náà pé tá a bá fẹ́ ṣe nǹkan pẹ̀lú àníyàn tó dáa. Wọ́n sì máa ń mú wá níbi kéèyàn ṣe sọ́dákọ̀ kéèyàn fi pamọ́. Ó wá pín sọ́nà mẹ́ta. Nígbà tó pín sọ́nà mẹ́ta, ó ní alákọ̀ọ́kọ́ alẹ́ náà lòun ó ṣe ẹ̀ẹ̀kejì. Àníyàn rẹ̀ náà ni pé òun ò fẹ́ kẹ́nìbọ̀dì ó tiẹ̀ mọ̀, ẹni tó ń fẹ́ ṣe gbogbo òun ò fẹ́ kó mọ̀. Ó gbé owó àkọ́kọ́, owó tó pọ̀ gan ni, ó gbé lọ lálẹ́ lóru, ó da nǹkan bojú. Ó ní ẹ̀dá kan, ó ní sọ́dákọ̀ lówó yìí ó fẹ́ gbé fún yín ni, ó ní lárákùnrin kan bá ń bọ̀, ó ní lọ́ bá gbọ́ owó lọ́wọ́ ẹ̀ sọ́dákọ̀ ni ó. Kí lórúkọ ẹ bá wọlé ń tì bá lọ. Ṣùgbọ́n owó tó fi ṣe sọ́dákọ̀ fẹ́ ni bẹ́nìkan ló wá bá gbà yọ pariwo ta. Kì í ṣe owó téèyàn máa ń gbà tí ó sì tẹ́wà sọ pé ẹ má jẹ́ sọ̀rọ̀, owó tó pọ̀ ni. Kẹ́nì kó gbé bí 500 billion. Alága ní ìsìn, alága bó dè mí wọ́n ẹ wá sí meeting next meeting ẹ kọ́kọ́ sọ pé Ọlọ́run ṣoore kan o. Ẹ ní sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣoore kan o. Ọyẹ gba mineral. Ẹ ní sọ tó ṣe o, ṣùgbọ́n sọ pé Ọlọ́run ṣoore kan. Arákùnrin bá lọ, wọ́n là máa sì bá a hà nígbà tí ilẹ̀ mọ́. Ẹni tó gba owó ilé ẹ̀gbọ́, owó ilé ò ṣe é gbà láì gbọ́ pariwo. Wọ́n ní lọ́ bá pariwo ta pé ẹ dákun lálẹ́ àná. Ìmọ̀ kan ṣẹlẹ̀ òun pàdé arákùnrin kan o. Ní ojú òkun, owó tó gbé fún ni wọ́n ní lọ́ bá dákun o. Wọ́n ní báwọn yẹn sì bẹ̀rẹ̀ sí ṣépè fún arákùnrin yẹn. Kí ló dé tẹ́ wá ń ṣépè fún ẹni tó gba owó lọ́wọ́ rẹ̀, ẹni tó lówó ju ń lu yẹn.
ọwọ́ aláhùn jù ẹni tó lówó jù lọ́pẹ́ àwọn èèyàn mọ̀ pé olówó ayé lórí rẹ̀ ṣùgbọ́n kì í fowó rẹ̀ sí sọ́dákọ̀ àwọn èèyàn bá ní abẹ́ ẹ̀wà tún rí nǹkan sẹ́yìn tó wá yọ gbowó lélẹ̀ so àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pé ìròyìn dé bá arákùnrin àṣà ìtọ́ ń bá wa bá ní sórí nígbà bá ní ẹmọ náwó kẹmọ kápò ti pé gbogbo àwọn èèyàn tó ń ha bí 1 billion fún 1 million ṣèbí wọ́n mọ̀ pé wọ́n ní èpè wọ́n sẹ́ fún lọ́ba tán àṣetán ó wíṣpà ní àwọn òbí láì mílẹ̀ ṣẹ̀tàn rẹ̀ ó tún gbé ẹlẹ́ẹ̀kejì náà lálẹ́ ó ní àlóhun ó ṣe sọ́dákọ̀ ìtàn ọba tó gbé ẹlẹ́ẹ̀kejì ó tó gbé fún ẹni tí ó gbé fún obìnrin ló gbé fún obìnrin ló gbà nígbà arábìnrin tó gbowó owó ilé ìpọ̀ èmi ó pariwo ta o ẹ dákun lálẹ́ àná ẹnìkan wá gbowó fún ọ dárúkọ owó àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí tó ń ṣépè fún arákùnrin ẹ̀ẹ̀mẹ́ tó gbówó fún ẹni tó jẹ́ wípé àwọn èèyàn mọ̀ pé aṣẹ́wó níbi yẹn ìlówó rẹ̀ tó gbọ́ sọ́wọ́ ẹ̀ sẹ́ni tó wá yóò gbówó fún ìbọn yẹ kó pè wá bọ́ta irú ẹrù olówó ogún ló wá náwó eléyìí kódà kó sí wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún àṣẹ́tàn tó dé wá bá ó tó ń sọ wípé sórí àkọ́kọ́ àrùn ẹ̀kejì aṣẹ́wó continue ó ní àwọn òbí láì mílẹ̀ ṣẹ̀tàn ó tún gbé ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ òun fún ọmọ akílọ́kọ̀ wọn fẹ́kẹ́ mọ́ nígbàtí ilẹ̀ mọ́ arákùnrin tó gbówó fún yìí ló náà bá tó pariwo ta owó ìpọ̀ ọ̀pọ̀ èèyàn gbọ́dọ̀ wọ́n pariwo ẹ̀ àníyàn àwọn ẹni á padà sọ fún wa táwọn náà fi ń pariwo ta nígbà pariwo ta tán ẹ̀ẹ̀mẹ́ àwọn ìbá bẹ̀rẹ̀ sí tó ṣépè fárákùnrin nígbàtí sọ́dákọ̀ sí ti tán ẹ̀ẹ̀mẹ́ tó gbówó kẹta fún ìgárọ̀ lọ́sà tó wà ń lo ẹ̀tọ́ pé onímọ̀ lọ́kúnlé àwọn èèyàn ìlówó tó ń bọ́ sọ́wọ́ ẹ̀ àwọn ìbá rẹ̀ sọ pé irú ẹni tàwa ló sì sọ́dákọ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ṣe bọ́ yọ́ bọ́ takọ́ wá mọ́ háwó fún aníkáwọ̀ mẹ́ tó ń ṣe ó tó lọ gbówó fún olè ẹni tó wùlẹ̀ ń jà wà lólè tẹ́lẹ̀ wọ́n ní arákùnrin ọba lọlé ìṣùgbà ní sọ́tàn nígbà bí wábẹ́lẹ̀ mọ́ sí sí ayélujára mọ́ náwó sórí bó ṣe nílé nínú ìsìn sí nǹkan kan fún ọmọ sọ́dákọ̀ rẹ̀ ọlọ́wọ́ bọ̀ gbà wàwọn tó náwó fún wọ́n ní arákùnrin bá sùn wọ́n nígbà tó sún ọlọ́wọ́ wá fi ọwá lálà wípé ọlọ́wọ́ bá lékè ọ láti gba sọ́dákọ̀ rẹ̀ o ṣùgbọ́n kò mọ àlámọ̀rí bọ́lọ̀ sí gba sọ́dákọ̀ rẹ̀ wọ́n wá ní àwọn tó há gbogbo àwọn tó fún láwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí pé owó tí wọ́n gbà ọ̀pọ̀ gan ìbẹ̀rù Ọlọ́run bá dọ́dọ̀ wọn nítorí wípé alákọ̀ọ́kọ́ èèyàn tó gba owó tó gbà all times 100 owó tó ní tí ò fi san tí ò ná wọ́n ní lẹ́yìn bá wò pé sẹ́nìkan tó lówó tó ń ládùúgbò lódò ẹ̀ tó wá ná fóun báyìí ọ̀dà gbogbo ẹ̀yin náà wà mọ́ gba sọ́dákọ̀ lọ́ bá bẹ̀rẹ̀ sí náwó fáwọn èèyàn owó tí ọmọ náà tẹ́lẹ̀ ẹni ẹ̀kejì tó jáṣẹ́wó látijọ́ yìí tóun ti ń ṣe owó nàbì òun ọ̀parú owó báyìí owó tó ń pa times 1000 rẹ̀ ní lọ́nà bá ní àwọn òṣìṣẹ́ ìmọ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ ẹjá empower yín ẹ máa gbowó ẹni ẹ̀kẹta tó jẹ́ wípé olè ní níjọ́ tó ti ń pààyàn tó ti ń jápò tó ti ń rí àpò kọpa 1% róbà yìí ó náà wá wò pé kí wá ní wà lóhun ìgbówó lóhun wá ní ọba jalè mọ́ lọ́ba tún pé àwọn lọ́ba ń ṣe dáadáa sáwọn gbogbo àwọn èèyàn wọ́n bá gbàtọ̀ lọ́hùn ẹjọ́ sí sọ́dákọ̀ rẹ̀ Ọlọ́run